Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀là bọ́rú ẹ̀là àbọ̀yè aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ̀ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o. Mo kẹ́yìn àgbàlagbà tẹ́ ń fìgbà gbogbo tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ̀ àgbà. Ìbà àkọ́dáyé, ìbà ṣẹ̀dá ọ̀run, ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Mo júbà lọ́wọ́ ẹ̀yin àgbà o. Mo fi gbogbo ìjúbà yìí pátápátá mo fi júbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ, Raimi Oṣuọlálé o. Mo káyè ènìyàn mi, ẹ bá mi wá fìkà, ẹ bá mi wá ibìkan fìdílé tàbí kẹ́ ẹ bá mi fìdílé nǹkan ò ní wákàtí ọ̀wọ̀ yìí kẹ́ wá gbọ́ iṣẹ́ tí mo fẹ́ yọ̀ǹda fún yín o. Iṣẹ́ tí mo mú wá fún yín lónìí ni à ń pè ní ẹ̀yọ́nú àwọn àgbà. Ẹ̀bù ẹ̀yọ́nú àwọn àgbà ni mo fẹ́ yọ̀ǹda fẹ́yìn ènìyàn mi lónìí o, ẹ máa bá mi ká lọ o. Bí wọ́n bá sì darapọ̀ mọ́ ìkànnì mi fúngbà àkọ́kọ́, bóyá wọ́n ṣíà ètò yìí, bí wọ́n ṣíà rẹ̀ sí yín ni, tàbí àwọn YouTube ló rẹkọmẹ́ndì ẹ̀ fún yín, tàbí ẹ kàn sáàchì fún nǹkan kan làwọn YouTube wá gbé wá fún yín. Ìwọ náà má ṣe ní máṣẹ́jì subscribe sórí YouTube channel mi yìí. Ilé ò lè máa fún ọ láǹfààní láti lè máa jàǹfààní àwọn iṣẹ́ olókan òjọ̀kan tí mò ń yọ̀ǹda fáwọn ọmọ aráyé o. Kí ló pè ní àwọn àgbà? Gbogbo alamọ tó ń pè láwọn àgbà kò nídìí à ń ṣẹ̀ṣẹ̀ ń wí àwírẹ́yìn. Gbogbo alamọ tó ń pè ní àwọn àgbà o. Ẹ̀yọ́nú àwọn àgbà jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé jáwéjáwé ni, wàbùwàbù ni, ọkùnrin ni, obìnrin ni, ọmọdé ni, àgbàlagbà tó bá ń bẹ lórílẹ̀ ayé yìí tó jẹ́ pé ilé ayé yìí ló wà, ó gbọ́dọ̀ máa lo ẹ̀yọ́nú àwọn àgbà. Nítorí wípé àárín wọn la wà, àárín ayé la wà, ayé ataná ń pè láyé, àwọn ayé náà ń pè láyé, wọ́n fi ní inú ayé láyé wà. Taná ń pè láyé àwọn àgbà ni. A wà lílé ayé àti wá wà láàrin ayé, náà fi wá pé inú ayé yìí ẹni àwọn ayé wà, inú ayé láyé wà o. Wọ́n fẹ́ kí ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ kí ẹ jẹ àǹfààní nǹkan tí mo fẹ́ yọ̀ǹda fún yín yìí. Mo fẹ́ kí ẹ jẹ àǹfààní kẹ́ jẹ àǹfààní rẹ̀. Yálà ọkùnrin ni ó lè ṣe, obìnrin ní o lè ṣe, torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ ní ìjọbìnrin lè ṣe, rárá, ìmùlẹ̀ àgbà lóbìnrin ò lè ṣe. Ní tó bá ń jọmọ́ ẹ̀yọ́nú àwọn àgbà, ẹ̀bẹ̀ àwọn àgbà, ìtúsílẹ̀ àwọn àgbà, obìnrin ó lè ṣe nínú ẹ̀. Mi ò fẹ́ pẹ́ lórí rẹ̀ rárá. Báwo ni a ò ṣe ṣe? Ẹ máa bá mi ká lọ. Àkọ́kọ́ tá a bá ṣe iṣẹ́ yìí, ó di dandan, wàláhì Elédùmarè ń gbọ́, a ò rí ìyípadà nínú ìgbésí ayé wa. Oníṣẹ́ ọlọ́jà á máa tà dáadáa, ẹni tó náà bá dojúbó fún á bẹ̀rẹ̀ sí ní àtúntò. A ò rí ìyípadà rere nínú ìgbésí ayé wa. Ẹ̀mí ọmọ ọ̀dọ̀ àgbà, mo sọ bẹ́ẹ̀ o. Báwo la ó ṣe ṣe? Ẹ máa bá mi ká lọ. Ẹ lọ bá mi lọ rẹ̀ òkété ààyè kan, òkété ààyè ẹyọ kan. Ẹ lọ bá mi lọ jẹ ewé oríjìn òòjọ́, ewé àjẹ́ òbàlẹ̀ òòjọ́, ewé ewúro òòjọ́, obì àbàtà olójú mẹ́rin tọ́nà mẹ́rìndínlógún, àtàrí mẹ́rìndínlógún. Ẹ bá mi ra òrí, ewé ìyálóde méjèèjì, ewé lára méjèèjì, àdó ṣẹrẹ pẹ̀lú èpo ọ̀bọ̀ tó fẹ̀ dáadáa. Báwo la ó ṣe ṣe? Ẹ máa bá mi ká lọ. Ẹ bá mi pa òkété yìí tí ẹ̀jẹ̀ ò ní hàn, tí ò ní jáde lára rẹ̀. Gbogbo alamọ bá ṣe pa, bẹ́ẹ̀ ṣe gba kinní mọ lẹ́yìn, gbogbo wa ṣáà láti mọ̀. Ẹ má sá
nǹkan máa òkété nímú ẹ̀jẹ̀ ó máa dà nímú rẹ ẹ pa nípa wo ẹ ti mọ bẹ́ẹ̀ ṣe pátẹ́jì òfin ní jáde lára ẹ̀. nígbà tí ẹ bá pa kinní yìí ẹ bá mi gbé sínú ìsasùn ńlá kan ẹ bá mi dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ewé oríjìn ẹ dàbò àjẹ́ òbàlẹ̀ ẹ dàbò ewúro ẹ dàbò ẹ kó obì àbàtà olójú mẹ́rìndínlógún yẹn dà sí ẹ kó àtàrí lé lórí ẹ bá mi mú òrí ẹ da òrí ẹ dà lé lórí ewé ìyálóde méjèèjì náà ẹ dà ewé lára náà ẹ dà sí ẹ wá mú òpó ọ̀bọ̀ yìí ẹ bá mi gún pẹ́pẹ́pẹ́ ẹ ti wá dà lé lórí ẹ bá mi jó fáti bá mi jó iṣẹ́ yìí ẹ farabalẹ̀ jó ẹ jó tẹ́ bá ti ń jó iṣẹ́ yìí ẹ máa ra ọtí sinapu kan sẹ́gbẹ̀ẹ́ ẹ máa dààmú díẹ̀ ẹ máa ká síná gbogbo àwọn èèyàn tó bá ń bá ẹ lórí iṣẹ́ yìí ẹ máa fún wọn ẹ máa fún àwọn náà lè tán tó bá mọ̀ mu ni o ẹ jẹ́ káwọn náà máa mú bí ọtí yìí tẹ́ bá jó iṣẹ́ yìí tẹ́ bá mi lọ kúnná lúbúlúbú dáadáa ẹ bá mi dà á sínú àdó ṣẹ̀rẹ̀ kan tó bá fẹ́ lo iṣẹ́ yìí ẹ ò ní kí sọ̀rọ̀ ṣẹ̀dá àlàyé kọ̀ọ̀kan ẹ̀dá àlàyé kankan ọ̀nà méjì lẹ lè gbà lò ẹ lè máa fi ọtí lò láràárọ̀ tàbí kẹ́ máa fi ẹ̀kọ́ gbóná lò ẹ̀kọ́ gbóná tẹ́ bá fi lò yìí ẹ ò bá mi wá òrí ẹ da òrí náà sí ẹ da òrí sínú ẹ̀kọ́ yìí tí ó yọ mọ́ ẹ wá ẹsẹ̀ da ẹbù yìí sí ẹ rò papọ̀ ẹ ò bá mi mú ẹ máa lò bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ lọ dán iṣẹ́ yìí wò gbogbo ẹni tẹ́ bá ń ṣiṣẹ́ kọ̀ǹtráktọ̀ ẹ dán wò gbogbo ẹni tẹ́ ń ṣiṣẹ́ ńláńlá tẹ́ fẹ́ máa gba kọ́ńtrátì lọ́tún lósì ẹ lọ dán iṣẹ́ yìí wò kẹ́ fún mi lábọ̀ rẹ̀ ọlọ́run ọba Elédùmarè ní padà lẹ́yìn wa èmi ọmọ yín náà ní Dr. Moduagba tó bá rí bákan náà ná ire o.